Eléyìí mà tún gbẹnu tán o. èèyàn irinwó ó lé èèyàn irinwó ó lé 400 èèyàn ni wọ́n rí ẹ̀wọ̀n he lórí ìbáṣepọ̀ wọn pẹ̀lú agbésùmọ̀mí ní Nàìjíríà. Èèyàn irinwó 400 ni wọ́n rí ẹ̀wọ̀n he pẹ̀lú pé wọ́n ń ṣe àjọṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ agbésùmọ̀mí ní Nàìjíríà. Báwo gangan ló ṣe ṣẹlẹ̀ tọ́rọ̀ wọn fi rí bẹ́ẹ̀? Báwo ni wọ́n ṣe rí ẹ̀wọ̀n he? Ṣèbí gbogbo èèyàn ló máa ń sọ yí pé ìjọba Nàìjíríà tí wọ́n bá ti mú àwọn afurasí tí wọ́n fi kélé òfin gbé wọn, àwọn ò kí ń gbọ́ nǹkan kan mọ́. Gbogbo èèyàn ló máa ń sọ pé táwọn bá gbọ́ àlọ etí àwọn ò kí ń gbọ́ àbọ̀ padà. Kí ló wá ṣẹlẹ̀ tí èèyàn tó lé ní irinwó 400 tí wọ́n fi rí ẹ̀wọ̀n he látara pé wọ́n ní ìbáṣepọ̀ ìbátan pẹ̀lú ẹgbẹ́ agbésùmọ̀mí ní Nàìjíríà? Ìkànnì Jígí Aláròyé, ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Lápá bí yìí làwa ti máa sọ ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ti lọ. Lápá bí yìí làwa ti máa ka ìròyìn gẹ́gẹ́ bí àkọ́lé ìtàn. Àwa ò kí ń sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ, torí pé ìmísí Èdùdùà ni ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wa. Gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wa lórí ìkànnì Jígí Alárà, gbogbo yín la kí. Gbogbo ẹ̀yin tẹ́ lè má gbọ́ ìròyìn wa, gbogbo yín la kí. Etí tẹ́ fi ń gbọ́ wa yẹn kò ní di, ojú tẹ́ fi ń wò wá kò ní di ohun tí ẹ̀ mọ̀ náwó lé lórí. Ẹ ṣe wọ́n tẹ̀lé mi ká lọ. Èèyàn irinwó 400 ni wọ́n rí ẹ̀wọ̀n he látara pé wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú agbésùmọ̀mí ní Nàìjíríà. Nǹkan bí irinwó èèyàn ló ti gba onírúurú ìdájọ́ báyìí ní Nàìjíríà lórí ìbáṣepọ̀ wọn pẹ̀lú àwọn ẹgbẹ́ agbésùmọ̀mí. Lára àwọn tí ìdájọ́ àwọn afurasí náà gbà ní ìdájọ́ ẹ̀wọ̀n ọdún 5. Lára àwọn tí wọ́n gba ìdájọ́ ẹ̀wọ̀n ló gba ìdájọ́ ẹ̀wọ̀n ọdún 5. Àwọn míì wọ́n sì dájọ́ ẹ̀wọ̀n wọn sí ìdájọ́ ẹ̀wọ̀n gbére látara pé wọ́n ṣe ìbáṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ agbésùmọ̀mí Boko Haram àti ẹgbẹ́ Islamic State West African Province ISWAP tó yapa kúrò lára Boko Haram. Ìdájọ́ yìí ló ń wáyé lásìkò tí gbogbo ojú wà lára ìjọba àpapọ̀ Nàìjíríà láti gbógun ti àwọn agbésùmọ̀mí. Kò sì tán ìṣòro ètò ààbò eléyìí tó mẹ́hẹ. Onírúurú ẹgbẹ́ agbésùmọ̀mí ni àwọn ọmọ ogun Nàìjíríà ń kojú lọ́wọ́ yìí. Bí àwọn kan ṣe ń ja ìjà ẹ̀sìn làwọn míì ń fi ìjínigbé ni wọ́n fi ń ṣiṣẹ́ sí. Èyí náà sá mọ̀. Àwọn kan wà tó jẹ́ pé n tí àwọn mú lọ́wọ́ báyìí ó ní kí wọ́n jàjà ẹ̀sìn. Àwọn kan ìjínigbé ni wọ́n yàn láàyò. Jẹ́ pé lónìí wọ́n jiyàn gbé, lọ́la wọ́n jiyàn gbé. Àwọn oníṣẹ́mì tí wọ́n ń ṣe ju kí wọ́n jiyàn gbé lọ. Ọdún 2009 ni ẹgbẹ́ alákatakítí ẹ̀sìn Boko Haram bẹ̀rẹ̀ ìkọlù ní àríwá tí wọ́n sì gbẹ̀mí ẹgbẹ̀rún èèyàn nígbà tí wọ́n sọ èèyàn bíi mílíọ̀nù 2 di aláìnílé lórí mọ́. Gẹ́gẹ́ bí àwọn ajàfún ẹ̀tọ́ ọmọnìyàn, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, gẹ́gẹ́ bí òǹkà tá a rí gbà láti ọ̀dọ̀ àwọn ajàfún ẹ̀tọ́ ọmọnìyàn, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, lọ́jọ́rú tó kọjá níjọba ilẹ̀ Amẹ́ríkà kìlọ̀ fún àwọn ọmọ ilẹ̀ rẹ̀ tó fẹ́ lọ sí Nàìjíríà wípé kí wọ́n tún èròǹgbà wọn kí wọ́n tún èròǹgbà wọn rò dáadáa o kó tó di pé wọ́n lọ sí Nàìjíríà. Kò sí nǹkan kan tó fà á nítorí ètò ààbò tó mẹ́hẹ yìí náà ni. Ó lé ní afurasí 500 tó jẹ́jọ́ nílé ẹjọ́ gíga tó wà nílùú Àbújá lórí ẹ̀sùn tí ìjọba tó fi kàn wọ́n. Lára ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ni kíkópa nínú onírúurú ìkọlù tàbí ṣíṣe àtìlẹ́yìn fún àwọn agbésùmọ̀mí nípa fífún wọn ní owó, ohun ìjà olóró tàbí nípa àwọn àtìlẹ́yìn míì tí wọ́n ṣe fún wọn. Lọ́jọ́ Ẹtì ni adájọ́ ṣe ìdájọ́ èèyàn 386, èyí ń 134 èèyàn nínú àwọn 500 èèyàn eléyìí tí wọ́n fi ẹ̀sùn kàn. Ó dá àwọn méjì sílẹ̀ pé kí wọ́n máa lọ láyọ̀ àtàlàáfíà. Bákan náà ló tún kó àwọn 8 míì ní pé káwọn náà máa lọ lé wọn láyọ̀ àtàlàáfíà, ní pé wọn kò mọwọ́ wọn kò mẹsẹ̀. Bẹ́ẹ̀ ló sún ìdájọ́ èèyàn 112 ó sún síwájú, èèyàn 168. Ẹ̀wẹ̀, lọ́pọ̀ ìgbà làwọn aráàlú tí máa ń fẹ̀sùn kan ìjọba Nàìjíríà pé púpọ̀ nínú àwọn tí wọ́n bá fi ṣìnkún òfin gbé ló ń tú sílẹ̀ láì ṣe ìdájọ́ wọn pínrín. Nígbà míì ẹ̀wẹ̀, aráàlú tó fẹ̀sùn kan ìjọba pé àwọn kì í gbọ̀n kankan mọ́ lẹ́yìn tó bá ti kéde pé òun mú agbésùmọ̀mí láti mọ ibi tí ọ̀rọ̀ náà já sí, àwọn ò ní gbọ̀n kankan mọ́. Ìgbésùmọ̀mí jẹ́ ọ̀kan gbòógì lára ìṣòro tó ń kojú ìjọba Nàìjíríà fún ọ̀pọ̀ ọdún báyìí o. Ó sì dàbí pé ìjọba míì, ó dàbí ẹni pé bí ìjọba bá ṣe ń gorí oyè ní ètò ààbò òun ló ń burúkú.
bí ìjọba bá ṣe ń gorí oyè òun ni ètò ààbò òun ló ń burú sí i ní Nàìjíríà. Àmọ́ lásìkò tá a wà yìí ìjọba wọ́n gbé ìgbésẹ̀ eléyìí ó tún jọni lójú o. Èèyàn tó ń lé ní 400 òun ni wọ́n gba ìdájọ́ ẹ̀wọ̀n ní Nàìjíríà. Èyí tá a tún gbé wá fún yín lọ́sàn-án yìí ni ẹ ṣeun gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ tẹ̀lé ìkànnì Jígí Alára. Ẹ ṣeun tẹ́ ẹ lè má gbọ́ ètò wa. Ẹ ṣeun tẹ́ ẹ lè má fetí kó ìròyìn wa. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa, gbogbo bẹ́ẹ̀ ṣe ń bá wa pín ká, gbogbo bẹ́ẹ̀ ṣe ń bá wa fẹ́, gbogbo ẹ̀ náà la rí. Ẹ ṣeun o bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Jígí Alára, Jígí, Jígí, Jígí Alára, Jígí, Jígí, Jígí Alára, Jígí, Jígí, Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.